ọ̀rọ̀ Ìtẹ̀lẹ̀ Austin Emmanuel kò yẹ kí Kemite àti Sidi kò yẹ kó dá sí àwọn àyè kan wà tó jẹ́ wípé ẹ rí wípé gbogbo àwọn èèyàn Sidi ni wọ́n blame ètò jẹ́ máa blame ẹ̀ ní wípé kò tí ì yẹ kó ó ṣe rí àwọn kan wà tó jẹ́ pé tí aṣíwájú méjì bá jà ìwọ tó bá jọmọ lẹ́yìn tó bá ní o fẹ́ gbìjà ẹnìkan bóyá o fẹ́ gbìjà ọ̀gá ẹ̀ tó bá máa gbìjà ẹ̀ jẹ́ kó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì àwọn tí à ń sọ yìí lè padà parí ìjà wọ́n kàn forí tiẹ̀ fàgbọ́n gbogbo wa pátápátá láàmú wúlò fúnra wa nú ayé o gbogbo wa láàmú nídìí ara wa nú ayé o gbogbo wa ni ó jẹ́ wípé kò sí àyè kọ̀ọ̀kan ó sì máa yọ́lẹ̀ fún wa tábà láàbára tèmi bá ní mi bọ́ ṣe mọ́ tí wọ́n náà ló bá mi ṣe mọ́ àwọn àyè kan wà tó jẹ́ pé a tún gbà wúlò fúnra wa ṣùgbọ́n àní lè sọ́ta ká má bàa mọ̀ wípé a ti ń mìsẹ̀ nìyẹn nínú ayé wa. ohun tó bá ṣẹlẹ̀ láàrin Austin Emmanuel àti Ibrahim Tẹ̀lẹ̀ òun ló yẹ káwọn tó bá súnmọ́ wọn ó parí kò yẹ ká tó wá máa dákun Sidi ó ń ṣe bí ẹni tó gọ̀ mi sọ́rí láti sọ ó ń ṣe bí ẹni tó rí ẹ̀ pé ó ń ṣe bí aláìníláàká èèyàn so ẹni tó rí ẹ̀ bá pé kò ní tún jáde láti fẹ́ máa dákún wàhálà tó wà láàrin wọn ọ̀rọ̀ tíyàwó Ìtẹ̀lẹ̀ sọ ẹ rí i pé nọ́mà ọ̀rọ̀ ló sọ kò sọ̀rọ̀ tó pọ̀ jù ó ní àwọn tó sì tún yẹ kí ọkọ wọn máa bá ṣe gan tí ò bá ṣe mọ́ ó lóun ò mọ̀dí tó wá dárúkọ wọn mi fẹ́ máa dárúkọ jù so kò yẹ kí Sidi kó máa bú Austin Emmanuel nítorí Ibrahim Tẹ̀lẹ̀ because ìgbà tí wọ́n jọ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìtàn yẹn ṣe sọ pé wọ́n mú Ìtẹ̀lẹ̀ lọ́dọ̀ Austin Emmanuel ni kò yẹ kí níbo ni Sidi wà ń gbà yẹn tó fi wọ́n sọ̀rọ̀ burúkú àwọn kan wà tó jẹ́ pé táwọn fẹ́ forí yẹn fágbọ̀n gan èèyàn gbọ́dọ̀ wà very careful sí kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti ló máa jẹ́ bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹ Kẹrẹmọdé ọmọ Àtìbà Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là lọ́yọ̀ọ́ wọ́n wà ní ìlú Péjú 1 Sábú nílùú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹ Kẹrẹmọdé ọmọ Àtìbà ẹ fẹ́ bọrí ẹ fẹ́ bọfá ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ni gbogbo iṣẹ́ yín tí ò lọ déédéé àìta ọjà ni ẹ wà lókè òkun ni ẹ wà Nàìjíríà ni kódà kán bá yín ṣiṣẹ́ wọn ó gbé ránṣẹ́ sí yín by DHL ẹ pé bàbá yìí wọn yé so lórí burúkú babaláwo tí ò ní sẹ́ lọ bàbá tó ń dáko wọ́n sì lọ́pọ̀lọpọ̀ sẹ́mìtà tó ń ṣe tẹ́lẹ̀ tó bóyá ìyẹn nìkan náà fi ń jẹ ṣùgbọ́n Ọlọ́run lò wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀sìn Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi o ẹ pé bàbá wa Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là sórí nọ́mbà wọn 080 30 34 86 30 ẹ ṣeun. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi ìgbẹ̀rù bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùn àfihàn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú làmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. ara ẹ bá mi kálọ̀ o sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn fífi ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là ẹ ṣé o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin telephone 080
08032383630 tàbí 07052888104. ọ̀kàràkà yìí ná ìbá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.